béèyàn ò mọ ibi tó ń lọ ó yẹ kó o mọ ibi tó dé àti ibi tó ti ń bọ̀ wá ẹ jẹ́ ká jọ ṣàsọyé. àjòkó fapórọ́ àdìde ọwọ́ wa ò tó ọ̀rọ̀ nàìjíríà yìí o ọlọ́run ìwọ nìkan ló yé. àti gbòmìnira ti pẹ́ lórílẹ̀‐èdè yìí bàbá ológun ṣe ìjọba bẹ́ẹ̀ ni òṣèlú ṣe tiwọn àtúnṣèjọba fìdí ẹ̀ ìkan ògbé kan bí ìjà ń go ìyá ilé serious dilemma.